Nínú àfihàn ìbáṣepọ̀ àtọkànwá àti ìbọ̀wọ̀ fún àṣà ohun ìṣe tó yí yíyan Àwùjalẹ̀ tuntun ilẹ̀ Ìjẹ̀bú, àwọn ìdílé ọba Fùsẹ́ńgbùwà ṣe àbẹ̀wò ìbáṣepọ̀ sí ààfin Àwùjalẹ̀, wọ́n sì ṣe ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ ìṣàkóso tó ń wọléde ọba Àwùjalẹ̀. Fatima Hasan bá wọn péjú-pésẹ̀ síbi ààfin ọba Àwùjalẹ̀ ní Ìtàlẹ̀. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìwé náà látẹnu Blessing Adéwuyì. Ìpàdé pàtàkì tó wáyé ní ààfin Àwùjalẹ̀ tó ṣe àkójọpọ̀ àwọn ọba aládé tí ó fi mọ́ ọba Dàbúrèwe ti Ìdọ̀wá àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn ti ilẹ̀ Ìjẹ̀bú. Kókó ìpàdé náà ni ṣíṣe ètò nípa yíyan Àwùjalẹ̀ tuntun. Ìpàdé náà fún àwọn ìdílé ọba Fùsẹ́ńgbùwà ní àǹfààní láti pàdé ìṣàkóso ìgbìmọ̀ tó ń ṣojú ọba Àwùjalẹ̀ láti lè sọ̀rọ̀ lórí ìlànà yíyan olùdíje tó kájú òṣùwọ̀n fún ipò Àwùjalẹ̀ tuntun. Alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ti ilẹ̀ Ìjẹ̀bú, ẹni tó jẹ́ ọ̀gbẹ́ni ọjà ti ilẹ̀ Ìjẹ̀bú, Olóyè Sanni Kúkú, tẹnumọ́ pàtàkì níní ìbáṣepọ̀ tó dánmọ́rán àti wíwà ní ìṣọ̀kan láàrin àwọn lọ́balọ́ba. Ó gba àwọn ilé ọba tí ọ̀rọ̀ kàn ní ìyànjú láti dúró di ọjọ́ 12 oṣù kẹwàá, eléyìí tó jẹ́ àkókò tí wọ́n là kalẹ̀ láti kẹ́dùn ìpapòdà ọba tó wàjà kí wọ́n tó gùn lé ètò yíyan olùdíje tuntun fún ipò Àwùjalẹ̀. Ìyálóde ti ilẹ̀ Ìjẹ̀bú tí a mọ̀ sí Yèyé Ọ̀ṣíbógun, ó ṣe àfihàn pàtàkì ìpàdé ọ̀hún tó wà ní ìbámu pẹ̀lú ọjọ́ ọ̀la ilẹ̀ náà. Ọmọọba Abíọ́dún Adésànyà láti ilé ọba Àjàdí Àrà Àbùṣẹ́bí fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí àwọn ìgbìmọ̀ ìjọba fún ipa wọn láti gba ìpapòdà ọba Àwùjalẹ̀ tó rèwàlẹ̀ àṣà. Ó tún gbóríyìn fún àwọn alẹ́nulọ́rọ̀ fún ti ìfẹ́ àti ìgbárùkù ti wọn nínú ìṣàfihàn ìṣọ̀kan àti ìfarajìn. Olórí ẹbí ìdílé Fùsẹ́ńgbùwà, ọmọọba Abdulateef Owóyẹmí, dúpẹ́ lọ́wọ́ àwọn adarí fún iṣẹ́ takuntakun wọn. Ó sì tún ṣe ìlérí wípé ìdílé Fùsẹ́ńgbùwà yóò túbọ̀ wá sí ìṣọ̀kan àti pé wọn yóò gba ẹnikẹ́ni tí àwọn ìgbìmọ̀ ìṣọ̀kan bá fà kalẹ̀ tọkàntọkàn gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tuntun. Ìwà yìí ṣàfihàn àkúnyawọ́ ìdílé ọba náà fún ìdàgbàsókè ilẹ̀ Ìjẹ̀bú. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Blessing Adéwuyì ló ṣe àtúpalẹ̀ ìròyìn náà.